kí gbogbo etí tó ń gbọ́ mi pé a kú dédé àsìkò yìí. Ọ̀run ṣíṣí orí ìrìn ni èyí. Ọ̀run ṣíṣí ti ojoojúmọ́ tí olùdarí ìjọ ìràpadà olùṣọ́ àgùntàn E A Adeboye kọ. Èní ni ọjọ́ àbámẹ́ta ọjọ́ kejì oṣù kẹta ọdún 2024. Àkọlé ọ̀run ṣíṣí tòní ni ẹni ọwọ́ ọ̀tún rẹ̀ apá kìíní. Àkọ́sórí ta lè rí nínú ìwé Ẹ́kísódù orí 17 ẹsẹ̀ 12. Èyí tó kà báyìí wípé ṣùgbọ́n ọwọ́ kún Mósè, wọ́n sì mú òkúta kan, wọ́n sì fi sí abẹ́ rẹ̀, ó sì jókòó lé. Áárónì àti Úrì sì mú ní ọwọ́ ró, ọ̀kan lé apá kìíní, èkejì lé apá kejì. Ọwọ́ rẹ̀ sì dúró gan títí ó fi di ìwọ̀ oòrùn. Fún gbogbo ẹni tí ó di ńlá, ó kéré tán ẹnìkan sábà máa ń wà tí Ọlọ́run ń pèsè láti jẹ́ ẹni ọwọ́ ọ̀tún rẹ̀. Fún àpẹẹrẹ, nínú Ẹ́kísódù orí 4 ẹsẹ̀ 10 títí dé 14. Nígbà tí Mósè sọ fún Ọlọ́run pé òun kò lè lọ sí Íjíbítì nítorí òun kò lè sọ̀rọ̀ dáadáa, Ọlọ́run yan Áárónì láti ràn án lọ́wọ́. Nínú Ẹ́kísódù orí 17 ẹsẹ̀ 8 títí dé 13. Nígbà tí àwọn ará Amálẹ́kì wá kọjú àwọn ọmọ Ísírẹ́lì, Mósè lọ sí orí òkè pẹ̀lú Áárónì àti Úrì. Ó sì sọ fún Jóṣúà kí ó ṣáájú ogun ní pẹ̀tẹ́lẹ̀. Mósè gbé ọwọ́ rẹ̀ méjèèjì sókè, Ísírẹ́lì sì borí. Ṣùgbọ́n nígbà tí ọwọ́ ń ro, Áárónì àti Úrì gbé òkúta fún un láti jókòó lé, wọ́n sì mú ní ọwọ́ ró. Ní àkókò náà, Jóṣúà ń jà ní pẹ̀tẹ́lẹ̀. Gbogbo àwọn wọ̀nyí ni àwọn ẹni ọwọ́ ọ̀tún Mósè. A rí àpẹẹrẹ mìíràn nínú Jẹ́nẹ́sísì orí 24. Ábúráhámù pe olórí ìránṣẹ́ rẹ̀, ó sì ní kí ó wá aya fún ọmọ òun láàrin àwọn ènìyàn rẹ̀. Olórí ìránṣẹ́ náà ni ẹni ọwọ́ ọ̀tún Ábúráhámù ní ibẹ̀ yẹn. Ó yẹ ẹ̀wẹ̀ kì í ṣe àkíyèsí pé orúkọ náà kò ní ṣe pẹ̀lú jíjẹ́ ọkùnrin, nítorí obìnrin náà lè jẹ́ ẹni ọwọ́ ọ̀tún sí obìnrin mìíràn. Ẹni ọwọ́ ọ̀tún jẹ́ ẹni tí ó súnmọ́ olórí rẹ̀ pẹ́kí láti mọ ohun tí onítọ̀hún nílò ní gbogbo àsìkò, tó sì máa ń yára láti ṣe ètò rẹ̀. Ó yẹ kí o dá ẹni ọwọ́ ọ̀tún rẹ mọ̀ tí o kò bá tíì ṣe bẹ́ẹ̀. Ẹni ọwọ́ ọ̀tún rẹ lè sọ ohun tí o kò lè sọ fún rárá rẹ, tàbí ó lè ní ọ̀nà àti gbé ọ̀rọ̀ tí o fẹ́ sọ kalẹ̀ lọ́nà tí yóò gbà yéni. Ó lè jẹ́ olùgbé ọwọ́ rẹ sókè, ẹni tí yóò ràn ọ́ lọ́wọ́ nígbà tí ọwọ́ rẹ bá kún ọ. Irú ẹni yẹn ló lè pè. Ẹ jọ̀ọ́ ẹ má bínú sí mi. Irú ẹni yẹn ló lè pèsè ohun tí wàá fi jókòó nígbà tí ó bá rẹ̀ ọ́. Ẹni tí ó lè jẹ́ kí ara dẹ̀ ọ́ kódà ní ìrora tirẹ̀, gẹ́gẹ́ bí Jóṣúà. Òun ni ẹni tí ó lè ja àwọn ogun rẹ kódà nígbà tí o kò sí níbẹ̀. Ẹni ọwọ́ ọ̀tún rẹ tòótọ́ ni ẹni tí bí ẹ ṣe súnmọ́ ara pẹ́kípẹ́kí tó kò ní fi ọwọ́ yẹpẹrẹ mú ọ. Ẹni ọwọ́ ọ̀tún rẹ ni ẹni tí yóò rí ibi tí ó kù sí, tí kò sì ní fi ṣe lòdì sí ọ tàbí kí ó máa lọ káàkiri láti sọ fún àwọn ènìyàn nípa rẹ̀. Yóò bò ẹ́ gẹ́gẹ́ bí Áárónì àti Úrì ṣe fún Mósè. Ẹni ọwọ́ ọ̀tún rẹ ni ẹni tí ó lè
kó ohun gbogbo lé lọ́wọ́ tí yóò sì dá ọ lójú pé yóò ṣe bí o ṣe fẹ́ kí ó ṣe é. Mọ̀ dájú pé Ọlọ́run lè fẹ́ kí o ṣe gẹ́gẹ́ bí ẹni ọwọ́ ọ̀tún sí ẹnìkan bákan náà. Ka Ẹ́sódù orí 4 ẹsẹ̀ 10 títí dé 14. 15 ẹ jọ̀ọ́ má bínú sí mi. Bíbélì ní ọdún kan, Deuteronomy orí 30 títí dé 22. Kókó ìṣe. Gbàdúrà kí Ọlọ́run mú ọ pàdé ẹni ọwọ́ ọ̀tún tí ó ti pèsè fún ọ. Kí o sì dúpẹ́ pàtàkì lọ́wọ́ rẹ̀ tí ó fi ọdún kan kún ọdún mi lónìí. Olùṣọ́-àgùntàn Adébóyè ni wọ́n sọ̀rọ̀ níbí. Èní ni ọjọ́ ìbí wọn. Ẹ kú oríire náà, Olùṣọ́-àgùntàn Adébóyè. Ẹ ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ní orúkọ Jésù. Àmín. Ẹ ṣé tí ẹ tẹ́tí sí Ọ̀run Ṣíṣí Orí Ìrìn ti èní. Tí ẹ bá fẹ́ darapọ̀ mọ́ wa láti máa pín Ọ̀run Ṣíṣí Orí Ìrìn yìí yálà lórí ayélujára WhatsApp tàbí Telegram, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ Ọ̀run Ṣíṣí sí orí 8. Ẹ má bínú sí mi o. 0 8 0 2 5 4 2 6 0 3 9 kí ẹnìkan kó ké hallelujah.